This letter is for Lakule. His appointment has been terminated. Oh! Majuda! Ìmọ̀ ní sẹ́yìn tí ń sẹ́. Wá ó mú ojú ọ̀la. Ẹ bọ́ra ní arábìnrin. Èṣù máa ṣẹlẹ̀ ń bí o. Mo rò báyé ń ṣe ẹ́ tẹ́lẹ̀ kí n gbà ẹ́ là kí n gbé ẹ sínú ayé. Ayé ti ń nà mí lẹ́gba láìmọ́ rẹ̀. Ṣé Mr. Badmus kọ́ mò ń wò? Ẹ nà ọkọ mi nìyẹn. Àwa àti wọn gan kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀. Àwọn gan tún gbójú wa lọ. Wọ́n tún gbójú wa lọ, wọ́n ti dàgbà. Ìwọ rèé wò kúrò lọ́mọdé. Sọ bẹ́ẹ̀ mọ́. Àjáborí pitú, òdèdè àpòyàpà. Ìpẹ́pẹ́ ìmúrúmọ̀ fẹnu sọ́gi ló kọ́ tá a pa àwọn ẹbọra. Ẹ̀mí ẹbọra ló lò. Ayé tó tó àkámọ́ra. Títí tó fi dàgbà tó fi darúgbó ojú rẹ̀ ò ní kúrò bó ṣe wà. Ara ìròyìn yàtọ̀ sí bó ṣe wà. Ẹbọra kì í yàtọ̀. Ṣé Bọ́lá Tító ni mò ń wò? Èmi náà ló ń wò yìí o. This is me. Bọ́lá Tító? Yeah. Ó ò rí bó ṣe rí ni. Ṣé bá jọ lọ primary àti secondary ni èmi mọ èyí jẹ tí òun bá tiẹ̀ mo bí ọ̀rẹ́ Janice ṣó ṣe surgery